Ǹjẹ́ kú dédé àkókò yìí jákèjádò ibi tí ẹ ti láǹfààní àti máa wo Orumeni Owo TV ìyẹn ní orí YouTube. Láìlẹ́jà ń bákan nínú, mo wà ní ìlú Ìbàdàn ní Lágelú Local Government ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Abà Ọ̀ṣun Ajíbọ̀rọ̀ ibẹ̀ ni mo wà yìí tẹ́ ń wò ní ojú ìwòran yìí. N tó gbé ikọ̀ Orumeni Owo wá sí Lágelú Local Government ní Abà Ọ̀ṣun Ajíbọ̀rọ̀ ní ti ìṣẹ̀lẹ̀ abàmì kan tó ṣẹlẹ̀ ní wàjówàjó sí arákùnrin tí gbogbo èèyàn mọ̀ sí Ọláyẹmí Àlàmú. Ojú ń dùn wọ́n, ojú méjèèjì ló ń dùn wọ́n. Ikọ̀ Orumeni Owo wọlé sí ọ̀dọ̀ wọn báyìí. Ilé tí wọ́n ń gbé lọ́wọ́lọ́wọ́ ilẹ̀ ń wò ní ojú ìwòran yìí o, tí arákùnrin náà ń gbé pẹ̀lú ìdílé rẹ̀. Kí ló ṣẹlẹ̀ sí arákùnrin Ọláyẹmí Àlàmú? Ẹ gbọ́ báyìí ní kọ̀ọ̀kan èjèèjì pẹ̀lú bí ikọ̀ Orumeni Owo ṣe ń wọlé láti lọ rí bá arákùnrin Ọláyẹmí Àlàmú. Pásèjì wọn ilẹ̀ ń wò yìí, alàgbà náà lẹ̀ ń wò ní orí ìjókòó yìí.